ǹlẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà ilé ńkọ́ báwo ni iṣẹ́ èmi ọmọ yín ni ẹ̀gbọ́n yín àbúrò yín ọ̀rẹ́ yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀ kí ni Títílọpẹ́ fẹ́ sọ lénìí mo ṣàkíyèsí pàtàkì èyí tí mo wá fẹ́ fi tó yín létí nípa ọ̀rọ̀ fíìmù tí àwọn ọmọ wa tí wọ́n máa ń wò àwọn fíìmù yìí àwọn Nollywood film even with me gan American film or any type of film wọ́n máa sọ fún wa ń bẹ̀ pé fíìmù yìí o kó tó bẹ̀rẹ̀ wọ́n máa sọ pé 18 plus eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá ti pé 18 years wá sí òkè òun ló lè wò ìmí ó máa sọ fún wa pé 16 plus that's 16 years lọ sókè òun ló lè wò àmọ́ àkíyèsí tí mo ṣe ni wípé àwọn ọmọ wa tí wọ́n ti tó ọjọ́ orí yẹn àwọn ló máa jókòó ti fíìmù yìí tọ́mọ máa wò àwa òbí náà a dẹ̀ máa jókòó síbẹ̀ a máa wà pẹ̀lú wọn àwọn fíìmù míì wà Yorùbá àti English wọ́n máa sọ nípa olóṣó wọ́n máa sọ wípé jẹ́ ká lọ sílé babaláwo jẹ́ ká lọ ṣe oògùn wọ́n máa sọ nípa lágbájá gbé oyún lágbájá gbé fún tàmẹ̀dù irú àwọn ọ̀rọ̀ àgbàlagbà òun làwọn ọmọ yìí tó máa jókòó sí tó máa wò táwa náà máa jókòó síbẹ̀ táwọn bá wọn rẹ́rìn nítorí wípé a gbàgbọ́ wípé ọ̀làjú ti dé wọ́n lè wo ohun tó bá wù wọ́n èkejì náà ni àwọn orin tí wọ́n ń gbọ́ àwọn orin yìí àwọn tí wọ́n kọ àwọn orin yìí wọ́n kọ fún àwọn àgbàlagbà ni àmọ́ tẹ́ bá ń lọ títì ẹ máa gbọ́mọdé mi àwọn orin tí kò yẹ kí ọmọdé máa kọ lẹ́nu ohun làwọn ọmọ yìí ni wọ́n ń kọ eléyìí kò dára rárá àwọn ọ̀rọ̀ àgbàlagbà orin míì tẹ́ bá máa wò lórí tv báyìí nǹkan tó máa ṣó fún yín wọn ò tiẹ̀ ní wọ pátá wọn ò ní bo ara wọn gbogbo ẹ̀ làwọn ọmọ yìí la máa jókòó tì táwọn máa wò pẹ̀lú wọn la máa gbọ́ pẹ̀lú wọn eléyìí kò bójúmu rárá o àwádé gbàgbọ́ nínú ọkàn wa wípé ọ̀làjú ló dé ọmọ mi lajú ọmọ mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí kò ń ṣe ọ̀làjú rárá o àwọn Yorùbá sọ wípé tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi ẹ lè má sọ wípé àwọn ọmọ míì wà tó yẹ pé wọ́n tọ́ wọ́n ń yàwọ́ àmọ́ eléyìí kò wọ́pọ̀ nínú ọmọ tí kò tọ́ èyí tí ó ń yàwọ́ ẹ jẹ́ ká sa ipa tiwa òmíràn òun náà tún ni àwọn game tí wọ́n máa ń play lórí phone ẹ máa rí àwọn game mi for instance GTA 5 adult ló wà fún bọ ẹ máa rí àwọn ọmọdé wọ́n máa play ẹ lórí phone níbi tí wọ́n ti ń yìnbọn níbi tí wọ́n ti lọ ń gbé aṣẹ́wó níbi tí wọ́n ti ń rin ìhòòhò eléyìí kò bójúmu rárá ni ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà yín ni wípé ẹ máa ṣọ́ àwọn nǹkan tí àwọn ọmọ yín ń wò ẹ máa ṣọ́ àwọn nǹkan tí àwọn ọmọ yín ń gbọ́ ọ̀pọ̀ ìgbà náà kẹ̀dẹ̀rẹ̀ WhatsApp status àgbàlagbà ẹ máa wo WhatsApp status ẹlòmíì ẹ máa rí pé nǹkan oríṣiríṣi ló wà ń bẹ̀ òbí mi dẹ̀ máa jókòó ti ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ a máa wo WhatsApp status a máa rí nǹkan oríṣiríṣi àwọn nǹkan ìhòòhò àwọn nǹkan tí kò yẹ kí ọmọdé máa wò òun ni àwọn òbí máa ń wò pẹ̀lú àwọn ọmọ wọn mo fẹ́ gbà yín ní ìmọ̀ràn ni wípé eléyìí kò dára rárá cartoon gan wọ́n máa kọ síbẹ̀ wípé ọjọ́ orí báyìí ló gbọ́dọ̀ wo cartoon yìí ẹ jẹ́ ká máa bí ẹ mọ bó ṣe máa ń jọ èlùbọ́ tẹ́ bá jọ èlùbọ́ tán èyí tí kò dàbẹ̀ ẹ máa dànù ẹ jẹ́ ká máa jọ nǹkan tí àwọn ọmọ yìí ń wò kò ń ṣe àwọn ọmọ yìí ló máa là lé wa lọ́wọ́ níwọ̀n ìgbà tẹ́ pàwọ́ la bí wọn tí wọ́n dẹ̀ yìí wà ní abẹ́ ìtọ́jú wa àwa la máa là lé wọn lọ́wọ́ àwa la máa sọ fún wọn wípé ohun báyìí o ò gbọ́dọ̀ wò ohun báyìí o ò gbọ́dọ̀ gbọ́ òbí mi nítorí pé ó fẹ́ ṣiṣẹ́ lé á gbé fóònù tó ní íńtánẹ́ẹ̀tì á gbé lọ́mọ ẹ̀ lọ́wọ́ ọmọ á máa wo oríṣiríṣi ẹ dẹ̀ mọ̀ pé àwọn nǹkan oríṣiríṣi ló máa ń pop up láti òkè fóònù wa àwọn ọmọ ìwọ̀n àtẹ̀ wọ́n á máa wò òbí mi ò tiẹ̀ ní kò ní bìkítà rárá eléyìí kò dára rárá o nígbà tí àwa bá ṣe iṣẹ́ wa tí oníkálukú bá ṣe iṣẹ́ nílé gẹ́gẹ́ bí òbí níta àwọn ọmọ ìwọ̀n wù ìwà tí ó tọ́ àti èyí tí ó yọ mo mọ̀ wípé ẹ̀ ń gbìyànjú àmọ́ ìmọ̀ràn kékeré tí mo fẹ́ gbà yín òun náà ní eléyìí wípé ẹ jẹ́ ká máa mójútó nǹkan tí àwọn ọmọ wa ń gbọ́ ẹ jẹ́ ká máa mójútó nǹkan tí àwọn ọmọ wa ń wò ẹ má jẹ́ kí ọ̀làjú ba nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ mo nífẹ̀ẹ́ yín mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi náà Títílọpẹ́ ló ń sọ̀rọ̀ ẹ má gbàgbé láti tẹ̀lé mi